láti inú oṣù karùn-ún títí di inú oṣù kẹjọ òun nílẹ̀ òkè Nsu lórílẹ̀-èdè Norway. Ní gbogbo agbègbè ayé ni àṣírí farapamọ́ sí. Díẹ̀ ti dohun ìgbàgbé, díẹ̀ ti dáwọ́ dúró, díẹ̀ sì ń dúró de àfihàn. Ṣùgbọ́n lórí ìkànnì yìí a máa tú wọn síta. Ìròyìn àìmọ̀tán, ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n, àwa ni alárinà òtítọ́ rẹ. Ẹ kú déédéé wòyí ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí tẹ́ ẹ sì ń gbọ́ mi. Ojú tẹ́ ẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Bẹ́ẹ̀ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ọmọọba Kọ́lápọ̀ Bọ́lájí ń lórúkọ tèmi. Ẹyinjú Elédùmarè làwọn èèyàn ń pè ní ilé ọ̀gbẹ́ni àkọ́kọ́ lórí afẹ́fẹ́. Àwọn tó mọ̀ mí délédélé máa ní ọ̀lẹ́ òjẹ́gi, máa jẹ́ kó yé ẹ pé a lazy man will never eat. Mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò tẹ́ ẹ ti ń retí, kàyéfì ńlá. Kàyéfì ńlá, kí ni ìtumọ̀ kàyéfì ńlá? Ẹ ti mọ̀ pé lórí ètò yìí láti máa ń lọ ohun tí Ọlọ́run ọba mi tó ṣe òun láti máa ń gbé wá kí n tó wọnú àgbámi ètò. Ẹ máa ń kí àwọn aráalé. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire àtòníkùnkùn èèyàn tẹ́ ń wò mí káàkiri àgbáńláyé. Ó kọ́ tèmi ò yí padà o. Ó kọ́ tèmi ni Asheikhil Ma'rufi, ìpàláyé ẹni Ọlọ́run dá, àlùjọ̀nú ọmọ bàbá lárò. Ẹ wò ó, ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ ẹ fi ń bá wa ṣe àwọn fídíò wa náà, ọwọ́ náà ò ní rọ, nǹkan ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí ẹnì kankan yín. Ó yá lónìí lórí ètò kàyéfì ńlá, ìlú wo là ń lọ? Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àwọn ìlú kan tó jẹ́ wípé ilẹ̀ òkè Nsu ń bẹ, kì í ṣe ní gbogbo ọdún o, ṣùgbọ́n ó ní àkókò láti ibì kan, láti ìgbà kan dé ìgbà kan, òun gangan ní ilẹ̀ òkè Nsu ń bẹ. Ọmọọba Kọ́lápọ̀ Bọ́lájí, ó yá ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ń wò, ẹ máa bá wa share ẹ̀. Ó ti yá, ẹ jẹ́ á lọ. A gbọ́ ohùn náà, a sì ń tẹ̀síwájú láti ṣe àṣírí ìtàn náà lójú. Èyí ni ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n, ìròyìn àìmọ̀tán, ìtàn tó ń béèrè fún ìṣe àfihàn rẹ̀. Ìlú àkọ́kọ́ tí wọ́n mẹ́nubà òun ní orílẹ̀-èdè Norway. Ìjẹ́ yìí mọ̀ wípé ilẹ̀ òkè Nsu lórílẹ̀-èdè Norway fún àwọn àkókò kan láti inú oṣù karùn-ún títí di inú oṣù kẹjọ òun nílẹ̀ òkè Nsu lórílẹ̀-èdè Norway. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Norway yìí tílẹ̀ òkè Nsu ń bẹ? Orílẹ̀-èdè Norway wọ́n pè ní orúkọ míì tá a tún pè òun ní orílẹ̀-èdè tílẹ̀ òkè Nsu, ilẹ̀ tí òun òkè ń dá òun gangan orúkọ Norway. Pàápàá ẹ tún jẹ́ ń tún lọ sínú abala kejì. Ó yẹ ẹ tún jẹ́ ká lọ sórílẹ̀-èdè kan tán pè ní orílẹ̀-èdè Iceland. Mo fẹ́ jẹ́ kó yé yín wípé ilẹ̀ òkè Nsu lórílẹ̀-èdè Iceland lọ́jọ́ kẹwàá oṣù karùn-ún ọdún títí di ọjọ́ keje oṣù keje òun nílẹ̀ òkè Nsu lórílẹ̀-èdè Iceland. Ilẹ̀ òkè Nsu lórílẹ̀-èdè Iceland láti ọjọ́ kẹwàá oṣù karùn-ún títí di inú oṣù keje. Ó yá ẹ̀yin tèmi bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ ń gbọ́ mi, ẹ máa kọ́mẹ̀ntì kẹ́ẹ̀dẹ̀ máa share. Ọwọ́ tẹ́ fi ń bá wa share, ọwọ́ náà ò ní rọ láṣẹ Elédùmarè. Ó yẹ ẹ tún jẹ́ ká lọ orílẹ̀-èdè kan wà tó ń pè ní orílẹ̀-èdè Sweden, òun àti Finland. Agbègbè kan wà lórílẹ̀-èdè Sweden tó ń pè ní Lapland. Ṣé ẹ rí Lapland yìí? Ilẹ̀ òkè Nsu bẹ̀ láti inú oṣù karùn-ún títí di inú oṣù kẹjọ. Tílẹ̀ bá fẹ́ ṣú lórílẹ̀-èdè Sweden ìyún lágbègbè Lapland yìí, tí ó bá tó nǹkan bí aago 4 ààbọ̀ àárọ̀, ilẹ̀ ó rọra ṣú. Tó bá ti di aago 4 ó kọjá ìṣẹ́jú 15, ilẹ̀ á mọ́ padà lórílẹ̀-èdè Sweden òun àti Finland. Ẹ tún jẹ́ ká lọ ká tún lọ sórílẹ̀-èdè míì. Orílẹ̀-èdè wo ni? Orílẹ̀-èdè Alaska. Lótìtọ́ àti lódodo ni wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí ìwọ sì ti gbọ́ rí, àmọ́ àwọn tí wọn kò tí ì sọ ń kọ́. Ǹjẹ́ ìwọ agbọ́ rí bí? Ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n, ìròyìn àìmọ̀tán dé. Ó yá pápápá ẹ tún jẹ́ ká lọ lórílẹ̀-èdè Canada òun àti Alaska. Àbẹ́ ò tí ì mọ̀ ẹ̀gbọ́n tó bá lèèyàn
lórílẹ̀‐èdè Canada tó o bá lè yàn lórílẹ̀‐èdè Alaska béèrè lọ́wọ́ wọn pé ìlú wo náà ń pè ní Inuvik ṣe rí ní Inuvik yìí tàbí ní Canada ní Alaska ilẹ̀ ò kì í ṣú níbẹ̀ rárá ní gbogbo ìgbà tó bá ti wà ní sọ́mà ni ṣe rí àwọn orílẹ̀‐èdè yìí ilẹ̀ ò kì í ṣú níbẹ̀ láti inú oṣù karùn-ún títí di inú oṣù kẹjọ àràmọ̀ǹdà ọlọ́wọ́n ọba mi lélẹ́yìí lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá wà lọ́sàn-án ìjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé táwa bá wà ní ọ̀sán àbí láàárọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá dórílẹ̀‐èdè Cairo alẹ́ ni wọ́n wà àbẹ́ẹ̀ tí ìmọ̀ bí ọlọ́wọ́n ọba mi bó ṣe ṣe ètò ìgbésí ayé bóyá ṣètò ilé ayé òun náà lẹ́rìí yẹn kàyéfì ńlá òun gangan lètò tó ti ń bá afẹ́fẹ́ wọ̀ yájà níkànnì tá a wà yìí ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wò bọ̀. ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n àwa ni alárinà òtítọ́ rẹ̀. ó yá mo kúrò lórílẹ̀‐èdè Canada wọn àti Alaska mo padà wá sórílẹ̀‐èdè Nàìjíríà ìlú wo lèmi àti yíjọ ń lọ wọ́n ń pèlú kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń porúkọ ìlú yìí ní Badagry kí ló ń ṣẹlẹ̀ ní Badagry mo fẹ́ jẹ́ kó yé yín wípé ìlú tó láàmìlàaka ìlú tó jẹ́ wípé ohun àràmọ̀ǹdà ohun kàyéfì ọlọ́run ohun bẹ́ẹ̀bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ní Badagry níbi tí omi òkun àti omi ọ̀sà tí méjèèjì ti pàdé bó o bá ti dé Badagry sọ wípé òun lọ síbi tí omi òkun àti omi ọ̀sà tó ti pàdé ó rí bí ọlọ́run ọba mi òkè bó ṣe fi òkúta funfun bó ṣe fi dí wọn tí òkun bó ṣe ń pariwo tó kò ṣàn wọnú ọ̀sà bí ọ̀sà ṣe ń ṣe tó bó ṣe dákẹ́jọ́ kò sàn wọnú òkun rárá. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ fómi òkun a máa dákẹ́ bẹ́ẹ̀ omi ọ̀sà a máa pariwo ní kété tí aago kan ọ̀sán tàbí aago kan òru bá lù omi òkun á pariwo á dákẹ́jẹ́ tí aago kan tó bá ti kọjá ìṣẹ́jú kan omi òkun á tún bẹ̀rẹ̀ ríru ṣáàrí tí omi òkun bá dákẹ́ omi ọ̀sà á pariwo nígbà tá a ṣèwádìí lọ tá a ṣèwádìí bọ̀ wọ́n láwọn méjèèjì wọ́n yìnyín ọlọ́run ọba mi òkè ni kàyéfì ńlá gangan lètò ìpàdé èmi àkòní jù báyìí lọ lórí ètò kàyéfì ńlá nítọ̀sẹ̀ yìí bá mi share kó o dẹ̀ bá mi kọ́mẹ̀ntì ẹ tún jẹ́ ká pàdé níkànnì kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọmọọba Kọ́lápọ̀ Bọ́lájí ló kọ tèmi ẹyinjú Elédùmarè làwọn èèyàn ń pè mí lólè ọ̀gbẹ́ni àkọ́kọ́ lórí afẹ́fẹ́. The news of the unknown, we are its messengers of truth. Olódùmarè ìbà rẹ o alqahharu assalamu lilmu'min ọba tí ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ ọba tí ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ ọba tí ó sì tún máa wà nígbà tí bẹbẹ ò bá sí mọ́ àníwọ nìkan ló kù tó jogún ayé ọlọ́gbọ́n ní ẹ̀ òmùgọ̀sílà wa àníwọ lọba tó ní agbára alẹ́ ni ó bá fún náà ló lè ní ẹni ó bá kọ̀ tó fún ò lè rí nǹkan jágbà mọ́ ọ lọ́wọ́ títóbi rẹ olúwa mi ìbà rẹ o jalla jalaluhu gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká tún máa pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ ó kọ́ tèmi ò yí padà o Ash-Shaykhil Ma'rufi ìbàláyé ẹni ọlọ́run dá àlùjọ náà mọ bàbá ńlá rò ẹ wò ó ire o. ire kàǹkà. ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n àwa ni alárinà òtítọ́ rẹ̀.